Thank you, ọmọlódòdó. Tinubu, thank you. Akanbi, thank you. Tinubu, thank you. Akanbi, thank you. Ọmọlódòdó ṣé o, bàbá mi. Thank you. Àgbáyé túbọ̀ dalẹ̀, ẹ̀yin tẹ́lẹ̀ ká má pariwo àwọn pípù yìí. Ẹ má dárúkọ Tinubu, àní dárúkọ Tinubu kẹ̀. Tinubu, thank you. Ọmọlódòdó, thank you. Mr. Ṣẹ́gun owó ń bọ̀. Wọ́n ò gbé lọ bá ṣí mọ́ o. Thank you. Ẹ mọ́wọ́ yín dání, ẹ má fún wa lówó mọ́. Ẹ má fún wa lówó, ẹ tó ti fún wa lówó, ẹ send account number yín o. Ká fún yín lówó yín padà. Thank you, Àkànbí ọmọlódòdó. Thank you so much. I am excited, yo. Good news. Good news. Yeah, ẹ lè pa mí. Ọmọ Yorùbá ni mí. Ẹnu Yorùbá ti kò. Thank you, Tinubu. President Bola Ahmed Tinubu ọmọlódòdó. Àkànbí. Kí ló rí kí iná? Má kí ẹ sílé mi. Àkànbí Òjò. Ọmọlódòdó. Òjò ọwọ́ ọmọ arólú owó ọmọ adélé tejiteji. Thank you, ẹ bá wa kí Tinubu. Àkànbí, thank you. Mr. Owombo, Mr. Ṣẹ́gun Owombo, wọ́n ò gbé lọ sí Bauchi mọ́ o. Thank you. Goodness. Ó ti rẹ Fáṣọlá mi. Good news, good news. Ẹ bá mi share fáwọn èèyàn. Ẹ bá mi share. Ẹ bá wa kí Àkànbí ọmọlódòdó. Ẹ bá wa kí Bàbá Tinubu. Wọ́n wá ní ká má bú yín. A ṣe ní bú yín. A ní bú yín kẹ̀. Tinubu ta ló ní ká má bú yín. Tó bá ní ká má bú yín kò ní dá fórí tó máa bú yín. A máa bú yín. A máa bú yín o. Àti ìyàkọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n mọ́ yín lọ́wọ́. Kí ló kẹ̀? Gbajabiamila. Àti ìyàkọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n mọ́ gbogbo yín lọ́wọ́. Thank you. Thank you. Good news, good news. Ẹni tó ti fún mi lọ́wọ́, ẹ wá gbowó yín padà o. Ẹ wá gbowó yín o. Good news o. Tinubu ó ṣé. Àkànbí ọmọlódòdó ó ṣé. Ẹ bá mi share fídíò ìkókó àwọn èèyàn lára. Bẹ́ẹ̀ ṣe share tàkọ́kọ́ tó kọ́ everybody lára. Ẹ bá mi share eléyìí náà o. Ẹjọ́ kàwé èèyàn lára. Ẹni Tinubu ti bó káàdì o. Tinubu ti bó káàdì o. Ọmọlódòdó ti bó káàdì. Àkànbí ti bó káàdì. A máa bú yín. A máa bú yín o. Congratulations. Congratulations yo. Ẹ bá mi kọ congratulations. Tinubu ti bó káàdì o. Àkànbí ti bó káàdì. Ọmọlódòdó. Ọkọ sínétọ̀ Rẹ̀mí ti bó káàdì o. Mr. Ṣẹ́gun Òlàbú kò lọ bá ó ṣí mọ́ o. Ẹ bá wa. Yorubawuyi, inú mi dùn. Àbínú tí yóò dùn ni. Ṣẹ́nu tí yóò dùn. Mr. Ṣẹ́gun tá à ń sunkún nísìn. Wọ́n ti fẹ́ pa Mr. Ṣẹ́gun o. Wọ́n ti fẹ́ pa ọmọ Yorùbá o. Wọ́n ti fẹ́ gbẹ̀mí ẹ̀ o. Ẹ ṣàánú wa. Wọ́n ní ká má dárúkọ yín. Àní dárúkọ yín kẹ̀. Àní dárúkọ yín kẹ̀. A máa dárúkọ yín. Àkànbí ọmọlódòdó. 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 Àkànbí, ẹ bá wa ṣe èyí tó kù. Ẹ bá wa ṣe láṣẹ pé. Ẹ bá wa ṣe láṣẹ pé gbẹ̀yìn olórí wa. Ẹ bá wa ṣe láṣẹ pé. Ní fi yín lẹ̀. Wàláì. Tí kò yẹn bá fi yín lẹ̀, èmi Yorubawuyi. Wàláì mi ní fi yín lẹ̀. A máa mú ẹ̀pọ̀n yín dání. Ní fi yín lẹ̀. Ní gbà fún yín. Tẹ́ bá dìde. Tẹ́ bá dìde. Tẹ́ bá jẹ́ ọ̀nà àbíyáfù nìkan ló kù. Pa máa fi yín lẹ̀ yẹn. Thank you. Ẹni tẹ́ bá kọ congratulations. Thank you. Thank you. Thank you. Thank you. Ẹni bá kọ congratulations. Ẹ ṣé. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́ o. Mr. Ṣẹ́gun owó ń bọ̀ o. Owó ń bọ̀ o. Ọpẹ́ ní fọ́lọ́run o. Alhamdulillah, Jésù ò ṣeun. Ẹ̀yin onílẹ̀ ẹ ṣeun o. Please. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share. Ojú tàwọn ọ̀tá o. Ojú tèké o. Ojo rọ. Ojú tẹlé pé. Èpè òjò. Ramoni. Thank you, Bàbá Tinubu. Hate Ramoni. Tó bá wà lórí show tó bá ń wò mí sìn. Sórí pé hate àwọn bàbá ẹ̀. Hate àwọn olórí wa. Kí la fẹ́ hate wọn fún? Kí ni ta fẹ́ hate wọn fún? Kí ló fẹ́ bí wà nínú nípa wọn? Ìyà ń jẹ wá ni. Ìyà ń jẹ wá ni. Tí yóò bá jẹ wá ní sọ̀rọ̀. Ìyà ń jẹ wá ni. Táwa la fẹ́ képe lẹ́yìn àwọn bàbá wa yìí náà ni.
pa ma fi wọ́n lẹ̀ ní fi wọ́n lẹ̀ torí bá fọmọ Yorùbá kan pẹ́kẹ́ Tinubu náà mọ̀ pé àwọn ti wọṣẹ́ Tinubu náà pé àwọn ti gba iṣẹ́ tí orí bá fọmọ Yorùbá kan pẹ́kẹ́ a máa pariwo Tinubu a máa pariwo Rẹ̀mí Tinubu a máa pariwo lóye Sunday Igboho Òòṣà a máa pariwo kí ló kọ mọ MC Olúọmọ now ẹnu wa ti kò ẹni Yorùbá kò kẹ ẹnu wa ti kò inú mi ń dùn ni abínú tí inú mi ń ṣàdùn ni wàhálà inú mi ń dùn Ọlọ́run ṣe tá a bá pariwo àwọn bàbá yìí wọn ò ní mọ̀ pé à ń jẹ wá ẹ má jẹ́ ká ṣe suffering and smiling ẹ má jẹ́ ká ṣe suffering and smiling Yorùbá yẹ ká máa dìde fúnra wa let us help each other help Yorubawuyi share video Yorubawuyi tẹ́ni tí máa ṣe sọmọ Yorùbá náà èmi náà bọ́ta ọpẹ́ ní bọ́ọ̀lùwà èmi tí máa ṣe sọmọ Yorùbá náà èmi náà bọ́ta máa pariwo tẹ́mi bá ti wá ń pariwo tí mo ranjú tí mo jẹ́ ọmọ Yorùbá ni o kò gbọ́dọ̀ kú o ó yẹ bílẹ̀ ó yẹ ẹ̀yin náà máa wá mú kẹ́ bá mi dá síta ẹ máa ṣíà ẹ máa kó fáwọn èèyàn pé Yorubawuyi ti sọ̀rọ̀ ó ti pariwo ó ní kò gbọ́dọ̀ kú ní ọlọ́mọ Yorùbá ẹ já ṣe ara lóṣùṣù ọwọ́ forget APC ni mí PDP ni mí LP ni mí Yorùbá nation ni mí tá bá ti jọmọ Yorùbá be your brother's keeper anywhere tí a bá ti ń jọmọ Yorùbá ẹ jẹ́ ká máa sọ́jú kò tó wa kó máa le ẹni Yorùbá kò yẹn aláti rí bọ́ọ̀lẹ̀ èpè ahólẹ̀ èpè kíní kò èpè gbogbo èpè kíní kan yẹn we don rí mọ́lẹ̀ ẹni èpè ẹni bọ́ọ̀lẹ̀ ẹni bọ́ọ̀lẹ̀ tó bá ṣépè fúnlẹ̀ Yorùbá online our generation tàwa yìí àti rí mọ́lẹ̀ no mọ́ èpè o kánga dúró Tinubu ọṣẹ o ọmọ olódòdó àkọ́bí ọmọ ìyá àbí bá tún mọ́gàjì oní gíláàsì Tinubu gíláàsì ẹ wá fi jẹ́ kí ọ̀nà kan máa bù Tinubu wàláhì bàbá yìí náà ò ní sọ bẹ́ẹ̀ Ọlọ́run ogun alájẹ ń gbọ́ mo fọlọ́run bá búra God bless you too God bless you too mo ní mo goodness wá fún yín God bless you too bàbá Tinubu wàláhì mo fọlọ́run bá búra wàláhì náà ò ní sọ bẹ́ẹ̀ ogun wọ́ wàláhì ogun ẹ̀ńtẹ́ni ẹ má pè orúkọ Tinubu tẹ́ bá lọ bá Tinubu pé wọ́n ní ká má pè orúkọ Tinubu tó máa ń ta ló sọ bẹ́ẹ̀ tẹ́ bá ní Yorubawuyi wà lára àwọn tó pè orúkọ Tinubu wàláhì tí mo máa sọ pé àìfi Yorubawuyi lẹ́yẹ kó máa pè orúkọ mi nípo Tinubu ò ní kíkọ́ tàbí ní porúkọ a máa porúkọ àní porúkọ ẹ̀kẹ́ ó wá kù ní bọ́ńgò bàbá Tinubu ó jẹ́ yémi àti yín ní ọmọ olódòdó wàláhì ó kù ní bọ́ńgò ó kù ní bọ́ńgò wàláhì à ń bọ̀ wá bá yín bàbá Tinubu ó sì kù ní. Anybody let us support Tinubu government. See, let us support Tinubu government yẹn. Tó pé kí máa wo show mi tẹ́lẹ̀. Mo yẹn sọ̀rọ̀ yìí sìn. For me talking, I am supporting his government. You know why? Ìkọ́ tí mò ń ṣe yìí, àwọn aṣíwájú bloggers, kó tó yẹ kó máa ṣe nìyẹn. Kí nǹkan ṣẹlẹ̀, wọ́n bọ́ta kó pariwo pé bàbá Tinubu, kíníkan, kí wọ́n ṣe bẹ́ẹ̀. Doing this is helping his government. Ó yẹ pàtẹ́wọ́ fún mi. Ẹ pàtẹ́wọ́ fún mi kínú tó bí mi o máa block gbogbo yín sí. Ẹ pàtẹ́wọ́ fún mi kínú tó bí mi. Doing this, I am helping Tinubu government. You know why? If I keep mute, tí Mr. Ṣẹ́gun tí kò bá ṣe olódì ẹ̀, anybody, people will not say kíní kan Buhari ló mú. Ta ló máa dárúkọ? Ta ni wọ́n máa dárúkọ? Tinubu no máa dárúkọ. Pa ayé Tinubu ọmọ Yorùbá kan kíní kan ṣe náà ṣe báyìí fún. Tinubu no máa dárúkọ. Saying this, shouting in Tinubu's name, yelling Tinubu's name. I am helping his government. Ta Yorùbá ni wá ṣá máa pariwo Yorùbá nation ni. And after 8 years of Tinubu, kí la mọ̀ tó tún kù. Àmọ́ for now for now, tá ti gba Yorùbá nation yẹn, a máa pariwo Tinubu. Gbajabiamila, bàbá onírùngbọ̀n funfun, thank you. Torí mo mọ̀ pé àdáṣe Tinubu nìkan kọ́. Àdáṣe Tinubu nìkan kọ́. Gbajabiamila máa mọ̀ sí. Sanwó-Olú, Fáṣọlá, gbogbo wọn máa mọ̀ sí. Ọbaṣá onífìlè ọ̀ràn. Ẹ̀gbọ́n, fìlà òsì, fìlà ọ̀ràn tẹ́ máa ń dé kiri ìgbà lẹ máa change ẹ̀ náà Ọbaṣá. Ẹ lọ change fìlà yìí. Jọ́rọ̀ ọ̀rọ̀ òwò yìí ni. Please talk about Yorùbá nation. Anybody please talk about Yorùbá nation. I am talking about Yorùbá nation. But Mr. Ṣẹ́gun yìí, ṣé ká dákẹ́ ká má sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé máa free ẹ̀?
ṣé Àbújá tí Bauchi tí wọ́n ń gbé lọ yẹn ṣé wọ́n ní yanjú ẹ̀ sọ́hùn. Please talk about Yorùbá nation. Please talk about Yorùbá nation. Tó bá yanjú Mr. Ṣẹ́gun one spinal lost ni. Ìgbà tó yanjú kí lorúkọ ẹ̀ kí lorúkọ ọmọdé yìí tó lọ pé Arótilé kí la rí ṣe sí akẹ́kẹ́kẹ́kẹ́ ayanyanyanyan apariwo náà ni ẹ bá wa. Thanks God we want hear Yorùbá nation please. Mr. Ogunsanya àbí Mr. kí lorúkọ wọn bí Ogunsanya lorúkọ wọn. Akórèdé olópè àbí olórí burúkú wò lè ìkan náà òun Akórèdé olópè ẹlẹ́nu nìyẹn gbẹ́nu ẹ̀ dákẹ́ lọ sọ fún ìyá ẹ̀ kó gbẹ́nu dákẹ́. Akórèdé olópè àbí kí lorúkọ yálà ìyá ẹ̀ kó lọ sọ fún kó gbẹ́nu dákẹ́. Tinubu o Akórèdé lọ kú jẹ sódà. Ẹlẹ́nu ni mí mo pariwo wọ́n ti fi Mr. Ṣẹ́gun sílẹ̀ àbí ìyálà ìyá ẹ̀ Akórèdé ìyá ẹ̀ kò ní da fún òbò tó bí ẹ̀ kò ní da fún ìyá ẹ̀ kò lè ṣe nǹkan tí mo ṣe yìí láyé àwọn ìyá ẹ̀ tẹ́wọ̀n ní sẹ́ẹ̀tì ti wà yìí tó bá pẹ́ ìyá ẹ̀ ìyá Akórèdé tó bá pẹ́ òun náà jáde ó pariwo báyìí ni àwọn atadé nísìnyí àní jẹ̀yà wàláì Akórèdé mo tẹ́mi ń ṣe yìí sì kí àwọn ọmọ mi má bàa jẹ̀yà ni tó bá pẹ́ ìyá tiẹ̀ Akórèdé tí ìyá ẹ̀ tábìlì kó máa ṣe lé okó abẹ́ káńtà ní ìyá ẹ̀ ń dó káàkiri tó bá pẹ́ ìyá ẹ̀ òun náà jáde báyìí ó pariwo fáwọn èèyàn ni pé ẹ bá wa ṣe dáadáa o ìyà ò ní jẹ wá ìyà ò àwọn ọlọ́run lọ́ọ̀fù Yorùbáwùyí èmi náà lọ́ọ̀fù yìí o Akórèdé ti ṣìnà ibi tó wáyé ó ṣìnà ni ìtẹ́bi ń ṣe yìí nísìnyí Akórèdé orúkọ mi ò ní kò nínú ìtọ́lẹ̀ Yorùbá àwọn ọmọ mi lọ́nà ọmọ Yorùbáwùyí ni mí Yorùbáwùyí mọ̀ tó máa ń mọ̀ ẹ̀yà akálòlò tó máa ń pariwo ń gbà yẹn ń mọ̀ ẹ̀ máa akálòlò yẹn orísìn mo pariwo fún Mr. Ṣẹ́gun ebo ti rí wọ́n tó wá fún yín good news kò tí tó wá fún yín good news ìyẹ́ ẹ̀ nígbà yẹn tó pé ìyẹ́ ẹ̀ ló bá ń ṣe báyìí ni tó ń pariwo èmi àti ẹ̀ ònídé wá bá yà yes God bless you èmi àti ẹ̀ ònídé wá bá yà bẹ́ẹ̀ ti gbà yẹn òṣì ni yẹ́ ẹ̀ ṣe kiri ó kàn rìn kiri bí o tó ń dùn gini adúpẹ́ o Tinubu ọmọ olódòdó thank you Akórèdé lẹ́jẹ̀ sódà wàláì Mr. Tinubu jẹ́ kí ẹ ná Àkànbí ọmọ olódòdẹ ọmọ olódòdẹ tó pé Akórèdé pé mo popular bóyá ṣe APC tó Tinubu recognize mi jù ẹ lọ ọmọ olódòdẹ o ọmọ olódò Àkànbí ọmọ olódòdẹ ọmọ Akórèdé ọmọ àlè ti sá lọ ọmọ àlè ni má pariwo Tinubu no mo sì yẹn máa ṣí ọpọlọ yín kalẹ̀ Akórèdé tó mọ̀ pé wo ò kàwé irú Mr. Ṣẹ́gun owó ń bọ̀ yẹn tó bá jẹ́ family ẹ̀ Mr. Ṣẹ́gun owó ń bọ̀ tó wá sọ òótọ́ tó wá ní kó lọ mú ṣe mọ́ ìfẹ́ ṣe yẹn wà ní ká má sọ̀rọ̀ ẹni tó bá tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ gbanigbani Jésù jàre gbà mí àwọn bàbá yìí náà tó wàá gbà yes àwọn bàbá yìí ni wọ́n tó wàá gbà wọn ò lè escape lọ́dọ̀ tèmi o Akórèdé if you like má wulẹ̀ Kórèdé nìkan kókó bíríkì dé if you like kó anything dé àwọn bàbá tó ń wò yìí wàláì wọn ò lè bọ́ lọ́wọ́ tèmi ọmọ àbọ̀ lọ́wọ́ mi kẹ̀ wọn ò lè bọ́ àfi táwọn generation tó kù tó ń bọ̀ tí tọkọ̀ wọn bá ti ń balẹ̀ pé látọ̀run o Nàìjíríà táwọn ń lọ yìí o ilẹ̀ Yorùbá o àwọn ò ní ṣẹrú o tọ́mọdé ilẹ̀ Yorùbá báyìí ọkàn wọn máa balẹ̀ ní ọmọ Yorùbá àwọn á ní sè àwọn á lè jáde Fúlàní ò ní pa wá wọn ò ní jí wa gbé wọn ò ní sọ wá di màálùú táwọn àwọn ọmọ tó bá ń bọ̀ lẹ́yìn tí wọ́n ní sè pé ilẹ̀ Yorùbá àwọn sórí èmi tó ń wò yìí I am just like all this àwọn Ọya tí wọ́n ti lọ Ṣàngó Ògún àwọn náà reincarnate àwọn táwọn sọ̀rọ̀ yìí àwọn Ògún Ṣàngó irú olóyè Sunday Igboho yẹn àwọn bàbá wa tó ti lọ ni wọ́n reincarnate wọn wọnú tiwa làbá náà fi ń sọ̀rọ̀ nísìn pé ilẹ̀ Yorùbá tó fi sílẹ̀ ilẹ̀ Yorùbá yóò gbọdọ̀ bàjẹ́ ilẹ̀ Yorùbá gbọdọ̀ dàrú ó yá èmi sì mi ò lẹ́nu l'Ábùjá wọn ò mọ̀kòlò mi lọ́yọ̀ọ́ ṣùgbọ́n tí máa pariwo Tinubu tí mo bẹ̀ sí ní wọ́ Tinubu o ọmọ olódòdó o Àkànbí o àwọn PA Tinubu wọ́n ń wò mí àwọn DSS wọ́n ń wò mí àwọn caterpillar bí kí ló kọ
àwọn BBC MMM gbogbo wọn ń wò mí alhamdulillah àti pariwo nísìn wọ́n ti ní Mr. Ṣẹ́gun Monday sí Abuja straight kó lọ yanjú gbogbo ẹ̀ ṣé kò wá dáa ṣé kò wá dáa ṣé kò dáa ó dáa bẹ́ẹ̀ ó dáa bó ṣe dáa ní if you see something say something àmọ̀pẹ́ interest wa a máa pẹ́ ni tó bá wálé ìgbà náà pẹ́ nìkan kí n pàwọ́ if you say wàá pa mí tí n bá wálé tí bá dé bẹ́ẹ̀ ń kọ́ tí n bá dé bá sàárì ẹ̀ tó bá ti ìwé yẹn tó bá wálé ọwọ́ wa máa bẹ̀ tí n bá wá dé bá òkú ẹ̀ ń kọ́ tí mo dé bá sàárì tán ní àwọn ọmọ tó sọ̀rọ̀ ọjọ́ yẹn sàárì ẹ̀ nìyẹn lóòótọ́ mi fẹ́ kó kú àwọn tó bá ń ro kúrò mi máa dé bá sàárì ẹ̀ ni tí opportunity bá wà tó bá fún mi lákàrẹ̀ máa fi jẹ búrẹ́dì that is just it torí mi ò ní ro kúrò ẹni ọmọ Yorùbá láyé mi mi ò ní gbìyànjú ikú sí ẹni ọmọ Yorùbá láyé mi ṣùgbọ́n ọmọ Yorùbá tó bá gbìyànjú kú sí mi àkàrẹ̀ sọ́pọ̀ ti lọ even America tí mo wà yìí tó lé a máa ṣe kíní kan fún ni sọ́pọ̀ ti lọ àkàrẹ̀ ẹ̀yin tẹ̀lé bá mi comment ó ti lọ àkàrẹ̀ ó ti lọ ni a máa fi mu gàrí ni Ọlọ́run ajé tó pàwọ̀ òní robi sí ọmọ Yorùbá kankan tí ìlú bá da tí ìlú dẹrùn ṣé a máa ké báyìí ni tí mo lọ ṣiṣẹ́ ní ọmọye tí mò ń gbà pàá wà ni tí mo lọ ṣiṣẹ́ ní ọmọye tí mò ń gbà pàá wà kí wọ́n lọ ṣiṣẹ́ máa ti gbowó eléyìí tí mò ń ṣe sí ọ̀fẹ́ ni mò ń ṣe ọ̀fẹ́ íńtánẹ́ẹ̀tì mi mo sanwó íńtánẹ́ẹ̀tì but ọ̀fẹ́ ni mò ń ṣe fún yín watching me Facebook ló pay fún so what are you saying? God bless you jàre ẹ ṣé ó ti lọ ẹ bá mi kọ́ ó ti lọ síbẹ̀ ẹ tó bá ní ká kú ẹ bá kọ́ ó ti lọ àkàrẹ́ ẹ máa fi ẹ bá ẹ tẹ lọ́fà like button ẹ tẹ thumb up àbí ẹ kàn ń wò mí ẹ bá wa share ẹ̀yin tẹ́tí fún mi lówó because gbà tí mo sọ̀rọ̀ yẹn ẹ̀yin tẹ́tí fún mi lówó ó yá ẹ wá gbowó yín padà mo ti wà káàntì mi owó ti wọlé Yorùbá aláìkì ara wa Yorùbá kan máa ń ṣe bí ọlọ́bẹ̀ ni aláìkì ara wa o lẹ́nu sínsìn gbàsgbòs aláàtì gbàsgbòs ẹ wá gbowó yín padà o and if you send me money you don't see your money back come to internet o wá announce pé o send owó ẹgbà o ó ti lọ ọmọ olódòdè àkọ́bí o aláyọ̀ bàbá Tinubu kò tí get started o aláyọ̀ ní fi yín lẹ̀ tí gbáyé bá fi yín lẹ̀ èmi ò bá wí aláyọ̀ mi ní fi yín lẹ̀ Ọlọ́run ọba àníbúyín Mr. Ogunsanya ó possible kẹ́yìn fara yín lọ sí page Mr. Ogunsanya ẹ lọ sí page because wàhálà yín pọ̀ Yorùbá nation la fẹ́ aláàfẹ́ Yorùbá nation ṣé ẹ máa lọ bẹ́ wọn lórí kú òun bẹ́ẹ̀ la fẹ́ lọ ṣe reclamation ẹ wo ẹ lọ ṣe reclamation Ogunsanya Kunle abeg go and open your own page and do reclamation. I don't want you to come and disturb me here. Ogunsanya Kunle, go and open your your own page. Go and do reclamation. Don't come and disturb me here. Are you for your bad nation or for Tinubu? I don't know. I don't know. I don't know, Mr. Ogunsanya. Because I think by your bad nation. Listen, can we keep quiet? Keep Mr. Ṣẹ́gun. Kó wà ní báwo ṣí láwọn gba Yorùbá nation. Ṣàmàdé bẹ́ẹ̀ mi ẹ̀. Ṣàmàdé bẹ́ẹ̀ ẹ̀yẹ kama ṣẹ́rí. Mi ti ní kò ju 10 minutes lọ. Ṣẹ́rí ẹ̀jẹ̀ kama ṣe làákàyè. Tí igi bá rẹ̀ lugi tó kí ẹ̀ la máa kọ́kọ́ yàn. Tí igi bá rẹ̀ lugi tí ò kí ẹ̀ la máa kọ́kọ́ rẹ̀ bukú o. Yes, we want Yorùbá nation. Wọ́n mú Mr. Ṣẹ́gun. Ká wá filẹ̀ kí Yorùbá nation fi dé. Bóyá next year ni Yorùbá nation ṣé next year yẹn certainty wà pé máa rẹ́ mi Mr. Ṣẹ́gun Mr. Ogunsanya ẹ sọ pé ó ti lọ tí ó bá wọ ẹ lọ sí page tí yín àìmọdé wò yín dáadáa ara èèyàn ọmọ onítìrì ni wàláì tàláì tí wọ́n bá ti ń ṣe show tó bá ti ń kọ Yorùbá nation la fẹ́ we want Yorùbá nation ara èèyàn ọmọ onítìrì ni ẹ lọ ṣe reclamation ẹ sí page tí yín ẹ lọ bá ṣe ó yẹ kó rí bí àbí ìjìnlẹ̀ àbí Wálé Àlì kó máa tàn yín níbẹ̀. Yes, we want Yorùbá nation. A máa gba ilẹ̀ wa because after 8 years of Tinubu, kí ló tún kàn? Ṣé máa padà sóko ẹrú ni?
But now, she can abort her, can also reclamation, pamplamation. Can pa lọ ṣe kí àwọn Fúlàní wá tara bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wàhálà. Wọ́n ní àwọn Yorùbá nation ni wọ́n ba ìjọba Tinubu jẹ́. So le Sunday Igboho tó bá pe rally lẹ́ni pé ó yẹ ọmọ Yorùbá ẹ jáde, rally ya o. Ṣáwọn yóò ní bọ́ta ni. People will come outside. I'm a butter, but you know why Sunday Igboho is keeping calm. He hear reclamation. She is just deceiving you. She is just deceiving you. Proclamation. Hello, àwọn tó ti kó láti bí ọ̀sẹ̀ méjì nsìn. Ṣé kan dé, wọn ò lè dé. Sọ pé ó ti lọ. Sọ pé ó ti lọ. Tí Tinubu bá ṣe dáadáa náà, èmi máa wá síbí náà nìyẹn. Mr. Ogun kini kan wọ́n rán ẹ wá ni. Wọ́n rán ẹ kí mo sọ. Wọ́n rán ẹ wá ni ó dẹ̀ rí bi dé sí. Ogun Sanya Kunle, what is your? Ìyẹn ò gbádùn. Ogun Sanya Kunle, ó sọ pé ò gbádùn. Wàláì. Ó rí pé inú òkùnkùn gan mo ti ń ṣe show. Ilẹ̀ ti ṣú. Mo fẹ́ lọ sùn, mo lọ síbi iṣẹ́ lálẹ́. Declamation, pamplamation, menstruation. Wọ́n gún wọn nídìí. Menstruation. Wọ́n ti gbé Yakogi ti dé. Àwọn wèrè somebody. Show Yakogi dollar. Show Yakogi ọ̀la. Dem ma fẹ́ sunkún. Ẹ fẹ́ ké. Mi ní jí kẹ̀. Wọ́n sọ pé mi ò ní jí. Wàláì. Ọ̀la báyìí. Ní show Yakogi. Orí ma fẹ́ tashi. It's like you are speaking for Tinubu. I just come ọmọ lọ́mọ síbẹ̀ ọ̀dẹ̀. Ẹ ṣé o Tinubu ẹ ṣé o. Ọmọ olódòdè. Àkànbí Ògún. Ọmọ kúlíkúlí ọmọ dọ́nkùà. Àkànbí Ògún. Ọmọ kúlíkúlí ọmọ dọ́nkùà. Ọmọ wàràkàṣì. Tinubu. Ọmọ olódòdè. Olórí bí orí. Bàbá yẹn. Wàlá orí. Tinubu yẹn ó sán lórí o. Tinubu ó ti mú ẹ̀pọ̀n àwọn kàbá. Ẹ bá mi fọ́dọ̀ mi lórí YouTube wàláì. Láti ìsìn lọ wàláì YouTube ẹ̀rẹ́rin ẹ fẹ́ tọ́ ara Tinubu ẹ̀pọ̀n àwọn kàbá ọ̀rọ̀ pé tẹ́lẹ̀ pé tí Buhari wà ńbẹ̀ wọ́n mú ẹ̀pọ̀n àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ra ródóródó báyìí ẹ̀pọ̀n Tinubu náà wọ́n mú wọn ra ródóródó báyìí àmọ́ Tinubu ó débẹ̀ nísìn ẹ̀pọ̀n tí wọ́n ó mú báyìí ó ń tẹ̀ pum ó wá gbé sẹ́yìn Tinubu ó wá gbé ẹ̀pọ̀n kàbás if you have not followed me on YouTube, wàhálà you are missing. Láti ní weekend lọ, wàhálà àwọn máa ṣe lọ bẹ́ẹ̀ ni. Tinubu mẹ́pọ̀ àwọn kàbáàsì ó wá fi sẹ́gbẹ̀ẹ́ iná, ó wá ń tẹ̀ pum. Tí máa ta kàbáàsì. Mr. Ogunlade àbí kí lorúkọ ẹ? You are not the first person that will say, am I working for Tinubu? You are not the first person that will say that. Wàhálà ìtàláì. Àwọn pàtí mo ṣe tẹ́ àpariwo Yorùbá nation. Tó yẹ pé gbà náà, tó yẹ àwọn tí ìdìbò náà. People are saying you are working for Yoruba, you are working for Tinubu. Why? Because Tinubu is smart. He is smart. I do say this before now. But smart. But I keep on that's my Yoruba nation because after 8 years of Tinubu, weirdness. After 8 years Tinubu, Ibolo kontatun lo, sha to ni padà sóko ẹrú. So but we calm, we'll be agitating, we'll be talking, but we will be calm. Gabo tanskalaje reclamation ó yá àwọn ọlọ́pàá wallahi àwọn ọmọ yori tiri yẹn kíni tó wá go bá ó yá àwọn ọlọ́pàá Nàìjíríà tin bá wa jà o àwọn ọlọ́pàá Nàìjíríà ó tin bá àwọn ọmọ yori tiri wallahi wọ́n rí di àwọn ọlọ́pàá Nàìjíríà wọ́n tin bá wa jà ẹ gbà wá o ẹ̀yin ọdẹ wọ́n ná yín esuke wọ́n ná yín ti yín ayé ẹ jẹ́ kí bá lọ jàre. Yes, let's see. We will not stop agitating. We will not stop talking. Even tó bá fẹ́ mú Tinubu anything. Tó bá fẹ́ anything for Tinubu. Humanity wà lórí ẹ̀. He's the president. But if anything, we hear anything, we go come out, we go speak. Ọmọ Yorùbá ni gbogbo wa. Ọmọ Yorùbá ẹ já dúró de yọ̀kan. Bí wọ́n ṣe fi ẹ̀pọ̀n àwọn olórí wa tí wọ́n ṣe ra ródóródó. Tinubu náà ti ń tẹ pàápín pùn pàápín yà fún wèrè ní. Ó ti fi ẹ̀pọ̀n wọn náà ta káìtì nísìn. Ẹ̀pọ̀n wọn sọ di súyà. Emo no lava tó lọ bẹ lọ iná suya ẹ ti rí iná suya rí iná suya ṣe ti rí iná tẹ́ bá rí iná suya tẹ́ bá pẹ́ ti rí iná suya rí o Tinubu ó ti kó ẹ̀pọ̀n tí wọ́n náà sí ẹgbẹ́ iná suya
And you expect me láti butter, láti máa pariwo saglamation, menstruation. No, you no good like that. Àti bọ́kàdì o. Ìyá mi Olúfúnkẹ́ Lawrence. Àti bọ́kàdì o. Ẹ ṣé, God bless. Ọwọ́ yẹn máa lọ sókè. Ọwọ́ yẹn máa lọ sókè. We don't need to do this. Ẹ já máa wò. A máa sọ pé a fẹ́ Yorùbá nation. Because after 4 years or 8 years of Tinubu, we don't know what next. So we should, anybody tó bá tàn yín pé ẹ bọ́ta, ẹ lọ ṣe pamplamation, sanglamation, onítọ̀hún parọ́ fún yín ni. Àwọn tí wọ́n kọ́ láti ní amúlòdù rédíò láti jọ́wọ́ sí, ẹ ti gbẹ́nìtì nípa wọn, ẹ lè gbẹ́nìtì sọ pé ó ti lọ. Wàhálà Tinubu, ẹ pọn bóyá ń tẹ̀ ní, pàápùn. YouTube, wo, mo lọ release àwọn fídíò kan sí YouTube nísìn. Wàhálà ìwọ tó bá ń jẹun ata máa wò ó. Mo sọ tèmi fún yín o. God bless àwọn ní yes o, you are right ma. Ìwọ tó bá ń jẹun ata, any video tí máa release lórí YouTube nísìn. Ó tọ̀rọ̀ ni o, but ó máa wá in a funny way. If you are jẹun ata, don't watch it o. Wàhálà ẹlòmí ààrẹ rí bá atos sí pátá. Ẹ ṣé, I love you so much. Ọmọ Yorùbá ni mí. Yorùbá ni mí. Ẹnìkan ní they not do well for us, Joe. They will not do Mr. Ogunsoya yẹn náà ni the same thing, just when we fẹ́ comment again. See, if you are not following my YouTube channel, go and follow my YouTube channel. Subscribe, kete kí ló wí ko ẹ. Kí na máa ń tẹ̀ notification button, notification bell yín. Kete all, Martin read this by come ring by àwọn fi wọ́n ṣe ẹ̀yẹ gan. Wàhálà ó ti ń gbàsgbó sí o, wàhálà ó ń gbàsgbó. Mo ní fídíò net mo fẹ́ release. Ẹ jẹ́ kí n máa lọ jà ló dàbọ̀. Another video is coming on the way. Bye bye. Yorùbá nation we want. La orí mọ́lẹ̀.